Babtek International. Esan, yeah. Jiga, what you got your beat? A darling Yoruba, yes, Jigi mi kò gbọ́dọ̀ fọ́ òjìgì, òjìgì kò gbọ́dọ̀ fọ́ òjìgì, bàbá mi ò gbọ́dọ̀ kú òjìgì, òjìgì kò gbọ́dọ̀ kú òjìgì, òjìgì. Oh, Daddy. Oh, she. You really tried. Àmì sí àdúrà tó gbà ẹ́ mi ò ní kú. Àmín. Nítorí pé ikú kan kì í pa ọṣẹ. Yes. Bẹ́ẹ̀ ni àrùn kan kì í pa ẹdun. Yes. Ikú tó wá mi délé tó fẹ́ pa mí ó ti dá ọ̀la. Ó túmọ̀ sí pé àfọlá ọlá kan kì í tọ́ láyé. Oh yes. I love you, Daddy. Love you too, my daughter. You see, we're not going to Tamashe listen. Ó ti tó àti bàbá àtọmọ oúnjẹ ti rẹ́ẹ̀dì ẹ̀ lọ́rùn. Oh, just in time. My dear, ebi ti ń pa mí tẹ́lẹ̀. But surely company no mommy was so feeling for me. They be pay me here, not to pay me by me. All right, Harry, yeah. Let's go and eat. Daddy, I'll join you, okay? No, let's go to the dining now together. Daddy, I'll join you, okay? Hey, if you want, wọ́n ní pa wọ́n máa wá join wa. Ṣé ọmọ ìkéré ni wọ́n máa wá bá wa. Hey, my dear, ọmọ kan ò kì í dàgbà lọ́dọ̀ òbí ẹ̀. So, Eniola, you are joining us, Abby? Yes, I promise. It's a promise? Yeah. All right, my dear. All right. I'll be expecting you. Okay, Daddy. Come in. She's so fake. Kò sí nǹkan tó mọ̀ ṣe. Oúnjẹ òun gan-an kò mọ̀ ṣe. How you expect me to come and join you? Àbí mo ti wá ni. Yeah, thank you, man. Tó bá ń lọ báyìí nínú ilé tí ẹ̀dẹ̀ rí nǹkan kan ṣe sí ajẹ́pẹ́nu yóò kọ́ ọmọ yín nìyẹn. Kí ló mean? Kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà tí èmi bá ti so oúnjẹ nínú ilé ní sísí Àrínọlá ò kí ń jẹ wọ́n kàn máa waste oúnjẹ fún mi. Àrínọlá ò kì í ṣọmọdé. This shouldn't be an issue. I'll talk to her. Má bá sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ pé a change. Ẹ máa bá wọn sọ̀rọ̀ wọ́n máa change. Mo ti mọ̀ pé nǹkan tẹ́ máa sọ nìyẹn every time ẹ máa side wọn ẹ máa side wọn. Wait, kí ni problem ẹ? Ṣé Àrínọlá jọmọdé ni? Wait, I respect my daughter and her opinion. What's wrong with you? Ṣé kí n force ẹ ṣe nǹkan tí o fẹ́ ṣe ni? Mo ti sọ fún ẹ pé máa bá sọ̀rọ̀ and so be it. Who will your food? Oh, Esan, yeah. Esan bọ̀ lọ́jọ́ kan ẹni tí àwọn tó ń bá wọn fàjọmọ́ bá ti wá kó má ṣe nǹkan kan fún wọn kó sá kúrò ńbẹ̀ kí wàá pè mí. Accepted. Èmi wò pé ká ṣe lọ́mọ náà làrán sí náà ni ká wá bẹ̀rẹ̀ sí ní mọ́ fi gagbága.
ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Níwọ̀n ìgbà tí ilẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí tó ti níwèé tẹ́ ẹ tún ní irú mi lẹ́yìn ìjọba fúnra rẹ̀ ló máa gba ilẹ̀ yẹn padà fún wa. No, don't let us put laws into our hands, please. Má jẹ́ kí bẹ́ẹ̀. Noted. Báwo wá nínú tẹ́ sọ pé irun yín ó ti balẹ̀ díẹ̀? Ẹ ṣe rí inú rírun yẹn ló kàn sí kù díẹ̀ tó máa ń rún mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ dẹ̀ mọ̀ pé èmi ò ní lọ sọ́spítà tí ò bá di pé ó le kókókó tó dojú ẹ̀ gan. It's true. Àmọ́ kò ní dojú ẹ̀. Ẹ̀yin ti dán márùn-ún tárùn ò lè pa. Ẹ ti dánmọ kú tí kú ò lè pa. Ẹ ti gba pọ́npọ́ lọ́wọ́ òkú, ẹ ti wá fún lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ. Ó dẹ̀yìn ìgbín ká tó fi kára ń òkòkò. Àdàgbàrá kò rú báyìí ti gbìn ẹnìkan ìrárúgbó ẹyẹlé kò lè lé dójú ẹ̀. Ẹ gbó ẹ tọ́. Ẹ ṣe àwo, ẹ ṣe mo dúpẹ́. Àwo rẹ tó ń wá jẹ fáwọn ẹgbẹ́ Ifá ò ní yé ju yín ṣe. Àṣẹ òun. That remind me. Mo ní rán yín létí lórí ètùtù tá a máa ṣe fún bá mi. Ó ti pé ọdún 5 tí wọ́n ti kú. Kí Ifá wá fi eku ẹja kó fi há wọn lẹ́nu. Ká wọ́n wá jẹ nímọ̀ rẹ̀. Mo ní rán yín létí. Ó ga o, how time flies. Ṣé mọ̀ pé mi ò tiẹ̀ lè ronú kan yìí pé ó ti tó ọdún 5 ṣá. Ẹ wá dábẹ́ ṣe rán mi létí. N tó máa ṣẹlẹ̀ ni pé ẹ máa ṣe àwọn ètò kan sílẹ̀ fún yín kọ́sẹ̀ yìí tó délẹ̀ akọ̀yìn lára. Ṣé gbọ́? Ẹ ṣe àbùdí ń tọ́ lókun àbùdí ń tọ́ lọ́sà. Àwọn àgbà ló ní wúwó kan kì wúwó tì. Ẹ ní wúwó tì. Àpò yín ò ní gbẹ. Báńkì náà tún ní gbẹ fowó pẹ̀lú. Thank you very much. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan ni. Kò jọtí. Ọtí làwọn mú lótú bẹ́ẹ̀. Àìlera ara tèmi kò jẹ́ kí n máa mutí. Àríṣe láríkà bàbá ìrègùn owó ẹ̀sán kọ̀. Forget ọdún tó kù àkókò èmi ò ṣáà lọ. Kẹ́sàdò létí mọ́. It don't happen. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti jẹ́jẹ́ FM. Wọ́n ti jẹ́jẹ́ FM máa bọ̀. Ẹ ká máa lọ àlọ́ jẹ́jẹ́ FM. Ẹ máa bọ̀. Orí ẹ̀fọ́ ó ti mú kí n tó bí yẹ. Àgbẹ̀ kí ni èsì ń pọ̀ jù? Lẹ́yìn mú iyọ̀ lè máa. Nífẹ̀ẹ́ mi, sà, o ti ń ṣe ẹgbẹ́ òkùnkùn. Rárá, mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn. Àwọn ń ṣe ẹgbẹ́ òkùnkùn ń lè wé yín. Dádì, ṣé ní ìrètẹ́rí mi? Ẹ rí mi pé mo lè máa ṣe ẹgbẹ́ òkùnkùn rárá. Kìnní rẹ̀ mú alákàn tí wọ́n kọ nǹkan sí ọ lórí ńkọ́. Wọ́n kọ́ ọkọ sí mi lórí, wọ́n ṣe ọkọ sí mi lórí. O ti ń ṣe ẹgbẹ́ òkùnkùn. Dádì, a ní mi ì sí lára wọn sẹ́ẹ̀. Mo wá gbọ́ níjọ́ 4 òní àwọn ọ̀gá yín níbi ẹgbẹ́ ọ̀hún wọ́n pè ọ́ pé kẹ́ ẹ ká lọ iléèwé kan kẹ́ ẹ lọ sáwọn kan ládàá wọ́n tẹ̀lé ẹ lọ. Bọ́ bá tẹ̀lé wọn lọ
òkú olódì rẹ̀ wọ́n gbé wálé mọ́tẹ̀lé ẹ lọ dákun ọ̀pọ̀lọ́m̀bẹ̀ ọ̀dákun bọ́jáde ní ìjọ ìnà ẹgbẹ́ òkùnkùn ṣẹ̀bẹ̀ tó bá wà ní ẹgbẹ́ òkùnkùn lọ́ máa pa ìgbà tí bá ṣe àdìsí ní ẹgbẹ́ òkùnkùn wọ́n ṣàrèrè mi pa. dákun má ṣe mọ́ dákun sọ gbọ́ dákun má ṣe mọ́. anyway ṣá dáàdi owó tẹ́ni kí wàá gbà ni mo wá bá yín fún. bọ́bá di àárọ̀ ọjọ́ mẹ́rin wálé kọ́ wá gbà wọ́n fún. mẹ́rin mama prostone ẹ̀ ní èyí tí mo wá láǹsì náà kẹ́ tó sọ kẹ́ tó fún mi gan ó pẹ́ eléyìí tí mo tún wá yìí náà ẹ tó sọ pé kí n tó padà ní. mo ṣiṣẹ́ báńkì òjò mò ń jí géètì nítorí owó. ẹ fẹ́ ta ló ṣe wọlé FM I don't do what is that boss baba ṣe ti lọ wọ́n lò ní ẹ̀kọ́ clean job gidigidi ṣe gbọ́ ìwúrẹ̀ rẹ̀ papọ̀ wọ̀ nípa sára. wo dípò kò jẹ́ gbádùn lóbìnrin má gbà fún atlas ló gbogbo yẹn. kí ló mean? What do you mean by kò jẹ́ gbádùn? ṣójọ́ wípé mo máa padà gbà fún ni. wo dípò, or what did you call yourself? Don't you have something important to do with your life? It's like ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi mọ́ bíbá. Excuse me. Wọ́n pé gbígbóná báyìí ló máa ń kó ẹ̀kọ́ sínú ilé. Bí wọ́n bá ní sùúrù ló máa tó ṣe jẹ. Fi sílẹ̀ tí ẹ̀rù sọ yìí. Tó bá ti ní sùúrù, tó bá ti ní sùúrù gbogbo nǹkan tó fẹ́ báyìí ló máa tẹ̀lé ọ̀rọ̀. Ṣé bọ́ọ̀rẹ̀ tèmi? Ó dẹ̀ rò pé sùúrù yìí máa lọ́jọ́. Kí ló dé? Àbí bí a kì í tún bí ìmúra mi yóò tó. Maybe kí n wá nǹkan tó tún máa le jù lọ. Mi ò mind anything láti ṣe to have that girl, please. Kò sí nǹkan tó ṣe mú rẹ̀ tó bá dìjú yìí náà lọ́nà kò ní kọ́rẹ́ mi gbà fún un tó bá mu ní dílé wá kàn rí pé ó máa lose at the end of the time bó ṣe bọ́ọ̀rẹ̀ tèmi ni mo dẹ̀ sí máa bẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ dáadáa pẹ̀lú gbogbo sùúrù tí wọn náà máa fi kún yẹn tèmi náà bá dẹ̀ ń bá sọ̀rọ̀ lábẹ́lábẹ́ tí ẹ ló máa ṣe nà ìgbà mélòó náà fi sọ yẹn. bẹ́ẹ̀sì ọmọ mi olùkọ́ yẹn ṣe máa ń ṣeré tó bá ń jẹ mọ́tò yẹn báyìí àyà Ronaldo ó máa já báyìí. eléyìí tí Ronaldo gbà láti yàtọ̀ fún ni kó náà jẹ. bẹ́ẹ̀ni lọ́jàre ta ló sọ fún ẹ pé Messi mọ̀ gbájú Ronaldo. ọmọ yẹn tó ti gbà ni. ìgbà yẹn kọ́ 4. Ronaldo gbà 3 ògbórúkọ tá à ń pè ní Dékúnlé kò rọrùn kéèyàn tó máa já Dékúnlé. ìjayà football ni Messi. Messi ò mọ̀ gbájà kò gbẹ́nu lọ. bàbá o vendor bàbá o ẹ kú ọ̀rọ̀ ẹ kújọ́ mẹ́ta. bó wàá lọ jà lónìí. àdúpẹ́ o. torí bẹ́ẹ̀ yẹn bá ka pọ́ǹsì bí kí wọ́n máa pọ́ǹsì yẹn kí wọ́n máa jù yẹn lẹ́sẹ̀ káàkiri ìgboro ni. bí yẹn bá sì kélé iná èèyàn tó rẹ rúùmù ní ìsàrúùmù bọ̀ ni bí yẹn ka the gandia yóò máa ga ìdí ara ẹ̀ kiri ìgboro ni. mo gbọ́dọ̀ yín lẹ́ẹ̀kan ọ̀rọ̀ bọ́ọ̀lù mo bá lẹ́nu yín tẹ̀ ń sọ. ẹ má jẹ́ abẹ́rẹ́ wa jẹ́ àti rivado àti kí náà ń pè é tẹ̀ ń dá akọ ní ẹ̀yìn méjèèjì kò sí èyí ọmọ bọ́ọ̀ gbá tó Messi àìgbé náà. Messi àyígbé tíátà nìyẹn ń ṣe. bàbá ẹ jẹ́ fèsì wé. àwọn tó fẹ́ gbowó fẹ̀yìntì lẹ́lẹ́ máa kà ó nìyẹn tètè. mọ̀ wọ́n kàn pa fútbọ́ọ̀lù. bàbá Messi àyígbé. ẹ wo Di Maria ó mọ̀ gbà kù ṣẹ́ẹ̀tì. mo rí ń bẹ̀. àwọn ilé wọn kàn hẹ gbogbo ẹ̀ yóò wá tí ń rìn lọ èèyàn sọmọ dáadáa kò ní rí ń gbà mí. abagilé tún ṣẹlẹ̀ báyìí. ajé o ọkùnrin yìí ti kú. Chief Akínolú. bàbá yẹn ti kú. bàbá yẹn ti kú. kí ló pa. èmi ò mọ nǹkan tó pa ó àmọ́ báwọn èèyàn ṣe ń sọ ọ ní bàbá yìí ń gbó ṣògùn owó ni ẹ̀ẹ́rẹ́kẹ̀wé rèébó ewu ọ ní ó ṣògùn owó ni àwọn olówó olórí burúkú yẹn báyìí máa ń ṣe nìyẹn àìmọye àwọn èèyàn ní wèrè yìí máa ti lò bẹ́ẹ̀ yẹn o. ayé ẹ̀tàn ti dé ayé yéèyé mojúbà yín o kí ló dé ṣé pé bá ti ró lówó tó lówó tí wàá nẹ́wó fẹ́ bí tí ń nẹ́ fara tí ń ṣe lọ́tàn tí ń ṣe lóṣì kí ló dé dẹ́yìn kó ẹnu àbòsí kú ọ̀nbẹ bẹ́ẹ̀ sọ pé òun tọ̀hún ṣògùn owó ẹ lọ jalè tàbí pé ń gbégbó àbó gbé cocaine kí ló dé nítorí ọ̀gá tèmi ń wò yìí kì í ṣe èèyàn bẹ́ẹ̀ èèyàn eré lọ láàrin iwájú mànà. sẹ́yìn mọ̀ ni. àti ẹ̀dá kí ló dé tó dógún àti jẹ́ ní
kí ló dé náà ẹ ṣe gbẹ́jẹ́ fún orí kó ṣàtọ̀nà ẹni ẹ gbẹ́jẹ́ òfin orí kó ṣàtọ̀nà wò ó kò sóhun tó máa gbé àbọ̀ mọ́ wà bó níṣẹ́ ẹ̀sán kọ́. Patek International ló ń sọ fún ìgbéyàwó yó ẹ̀sán. Wà kẹsàn-án ẹ̀sán kọ́. Ẹ̀sán kọ́. Ọ̀gá wọn náà lónìí ilé ìjẹun. Dèṣe ńlẹ̀ ṣé ibi iṣẹ́ náà ẹ ni. Ẹ bá sì na ìmúlẹ̀ lónìí mo ní sí géètì. Jẹ́ rìkọ́dù kọ́kọ́ rìkọ́dù máàkì mi náà. Ẹ jà mí ní èbó kan ní bá ti tó ẹ wà bá ń wò bóyá bọ́ bá gbà bí ọba gbà ẹ jẹ́ mọ́. Tó wá bẹ́ẹ̀ ni mo wáyé rẹ̀. Ẹ jẹ́ kọ́ bẹ́ẹ̀ bó ná. Ọjọ́ táwọn ló fọ́ọ̀mù yìí. Ẹni. Wá nkí ló wá bọ́ọ̀lù ti wọlé àìsíkèsì mọ́. O lè àdìbẹ̀dúró ọmọ pé bẹ́ẹ̀ mi ṣe sọ́lé bẹ́ẹ̀ náà ni kámẹ́rà wà káàkiri tí ń sọ gbogbo tó o bá ti ní tẹlifíṣàn bẹ́ẹ̀ nulẹ̀ rédíò bẹ́ẹ̀ o lè. Ọjọ́ kú. Lè sọ̀rọ̀ èmi ni mo ránṣẹ́ sí pé kó wá. Ẹ jèrè o torí wọn ránṣẹ́ mọ́rọ̀ ń sìn bí ipá wọn lọ̀rọ̀ kà yẹ́ta. Ẹ tún ránṣẹ́ sí ládùúgbò tó ṣe wù. Lágbàáyé sorry Lágbàáyé sálárì ẹ tí mo jẹ nìyẹn. Ọ̀gá tí ẹni sún nǹkan yìí ò ní bàjẹ́. àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà ọwọ́ yìí ò ní kànṣàlẹ̀ àpò ẹ máa rówó ná ọlọ́run ọ̀wá ní ṣe yín ní ẹni tí ò tí ì lówó tí ń gbéraga. bọ́lá mo máa fẹ́ gbé wọn gangan yóò rẹ̀ wọ́n lẹ̀ kẹ́yìn ni ẹ ti mú ojú sọ ẹ ti mú ẹ ṣe kẹ́yìn ẹ ṣe ó máa dúpẹ́ lọ́mọ ṣe yẹ́sà ń fi yẹ́sà ẹ jí pẹ̀tró yẹ́sà. ọ̀gá ládùú ẹ̀ṣẹ̀ tí lágbàá iṣẹ́ wọn ẹ dáríjì ẹ tún wá fún lówó. wo sórí béèyàn bá ṣe ń dàgbà lé ayé ló bá ní experience sí experience ti sọ fáwa number 1 wípé àwa tá a jẹ́ lẹ́ran ara tá a jẹ́ èèyàn máa ń ṣe lọ́hùn ó sì mọ̀ ń dáríjì wa. ọ̀gá àwọn tí ń wo kinní kan lẹ́nu bàtà ara jókòó síbi tá à ń ta ayò àwọn tí ó ti wọlé tó ti bóore wá tí wọ́n ti tara yín gbóore wọ́n lọ bíi 3 4 5 6 yàtọ̀ sí kàtàwà tí ń talẹ̀ torí orí ní ṣe ẹni tí ò lérò pé òun lè kọ́lé ní ayé òun yóò ní wọ́n ara lẹ̀ lówó pọ̀ yóò fún wọn lẹ̀ san díẹ̀ rí pé orí ńlá ni mo wá gbé yín sí ipò kan náà bẹ́ẹ̀ lẹ́yìn náà ń ṣoore ẹ dákun bó ló ṣe rọrùn fún yín bó lẹ́sẹ̀ rí ṣe. ṣé orí ọjọ́ kù òwe Yorùbá kan ló ní mélòó ni ọ̀kánjú àfẹ́ là nínú yọ oore mélòó gan-an lèmi fún ara mi tí ì ṣe ò léèyàn 4 5 tí mo bá ń ṣe fún èèyàn 30 lójoojúmọ́ ìyẹn ò ní kówó tán torí pé òkè ló wà fún ní lọ wóró kàtàwà tó dárúkọ gbogbo ariwo ẹ̀ lọ́tún lọ́sì nítorí ipò ń ṣàánú ṣoore ni ìwọ̀nba tó ń tà ó tún fi ń ṣàánú ó fi ń ṣoore gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ló yẹ káwa náà máa kẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ wo fi yẹn lẹ̀ jẹ́ náà táyọ̀ ẹ lọ. ọ̀gá ẹ bá ń gbalẹ̀ lọ́wọ́ kàtàwà. ń gbà sọ kò lè fún ẹjú plọ́ọ̀tì kan lọ. wọ́n gbà yín ọ̀gá. ó gbà. wọ́n kọ́lé bó jẹ́ lọ́nà Ọ̀yọ́ wọ́n kọ́lé. jẹ́ ọkọ játa yorì ata. kí n pa kí olú ọlánrewájú èèyàn dáadáa lọ̀gá mi èèyàn rẹ ni kọ́lọ́mbà ń fọ̀ràn kẹ́. ọmọ ṣe o
ikú ọmọ ṣèkà ọmọ alára pé ikú mẹ́nire lọ ikú ṣèkà ikú polóore mi ikú polùbádámọ̀ràn mi ikú wọlé ọlá ó pọ̀ lọ́hùn mi. Àbẹ̀gbé ládà nígbà tá a bá kú tán. Àbẹ̀gbé ládà nígbà tá a bá kú tán. Akíolú dàbẹ̀gbé ó dẹni àgbégbìn. Àgbé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dìnnú sàárè. Àbẹ̀gbé ládà nígbà tá a bá kú tán. Àṣé o. Bàbá, ẹ pẹ̀lẹ́, wọ́n kọ́rọ̀ ènìyàn. Irú pé sí pọ̀. Ẹni? Kékeré rẹ̀. Bá a ṣe rí náà nù, bá a ṣe rí ní. Ṣé ṣó ń jẹ́ poison àbí ṣó ń sunkún jì? Ẹ pẹ̀lẹ́ má bàrà jẹ́ o. Ikú ẹ̀ṣẹ̀ o. Ìyàbẹ̀rẹ̀ ikú ẹ̀ṣẹ̀ o ikú. Ọ̀gá mi. Rest in peace o. Rest in peace o. It's like my roof is burning. You allow me. Àpẹẹrẹ burúkú wọlé. Ọ̀kọ̀rọ̀ wọ́n rí ẹsí lálejò rìn. Adé fún Ọ̀rúnmìlà. Lájọ́ tí bàbá máa sunrun tí ó sùn ọ̀mọ́jú wọn lẹ́bọ̀ ni. Kí bàbá ó ṣe. Ẹ gbàdíwọ̀ àbẹ̀ ń gbàdíwọ̀. Ó nílé ẹ̀rẹ̀kẹ̀. Àbẹ̀ ń gbàdíwọ̀. Ẹ gbà gògó. Àbẹ̀ ń gbà gògó. Ó nílé ẹ̀rẹ̀kẹ̀. Àbẹ̀ ń gbà gògó. Ìwà pẹ́rẹ́ burúkú lílé. There is something happened somewhere. Àwo retí owó oúnjẹ fáwo ẹgbẹ́ ẹ̀. Akínolú, ìsìnkú ọ̀run. What happened? Mo ní ìṣẹ́jú díẹ̀ láti fi bá ẹ sọ̀rọ̀. Ó dáná, mò ń gbọ́ ohun. Mo fẹ́ ìrànlọ́wọ́ ẹ ni, ó dẹ̀ wù mí kó ṣe fún mi. Lọ́nà o, àti pé bí ibò ni. Fọlákẹ́ ló ṣe ikú pa mí, ó kàn ṣe kòǹgẹ́ àsìkò mi ni. Ìyún ìyàwó yín náà, inú má jìn o. Nítorí gbogbo dúkìá tí mo fi sílẹ̀ ni, ó fẹ́ jẹ gbogbo ogún mi mọ́ tí mo ti fún. Incredible. Ó dáa, mo bá wá rí báyìí, ẹni tó bá wò sùnsùn, tó bá dé ẹ̀mí yẹn légbodò. Béèyàn náà bá dẹ́mi wọn légbodò náà kò léwọ. Àgbà tó rókù kà nílẹ̀ tó ta nípa ìka di méjì, mi ò ṣetán láti gbẹ̀san. Ó kàn wù mí kí n gba gbogbo ogún mi kúrò lọ́wọ́ ẹ̀. Lọ́nà o, àti pé bí ibò ni. Mo fẹ́ padà wá sáyé.
kò lè ṣeé ṣe mọ́ nígbà tásìkò yín ti tó tẹ́ ẹ ti lọ kò lè ṣeé ṣe it's impossible. ẹ̀gbọ́n báwọn àgbàlagbà ṣe sọ̀rọ̀ ni wọ́n ní káká fún tẹ́lẹ̀ káròdèrè jó ẹni tó ti kú ti kú ẹni tó sì kú sì kú ẹkún ara wọn ni wọ́n sùn ẹkún ara wọn ni wọ́n sùn ẹkún ara wọn ni wọ́n sùn kò lè ṣeé ṣe mọ́. ó yé mi o ó yé mi dáadáa àmọ́ mo lè gbé àwọ̀ èèyàn wọ̀ wàsáyé. ó ti yé mi àmọ́ ó ní iṣẹ́ kan tí ń ṣe fún yín ẹni tọ́jú orí rẹ̀ ò tí ì pé tó fi kú òun lálò á wàá fi ẹ̀mí rẹ̀ á fi rẹ̀mí ti yín padà àmọ́ òun èmi àti yín a ò gbọ́dọ̀ fojú kanra wa báyìí tí ń fi ṣiṣẹ́ tí ń ṣe fún yín bí bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ náà lè má jẹ́ ní ṣíṣe o. kàkà tẹ́lẹ̀ káròdèrè jó adé abẹ́ tó ti kú adé abẹ́ tó ti lọ ẹ̀ tó ti kú ẹ̀ tó sì kú sì kú ẹkún ara wọn ni wọ́n sùn ni wọ́n sùn ni wọ́n sùn ẹkún ara wọn ni wọ́n sùn. Ọlọ́run mi ò orí mi ẹlẹ́dàá mi orí mi ẹlẹ́dàá mi tó wáyé kó tó wá jẹ́ pé mi lélẹ́ tó máa ṣẹlẹ̀ sí lórí Ọlọ́run mi ò máa ṣe dáadáa ọmọ ṣe dáadáa ọmọ ṣe dáadáa àbáṣọ tó kù sí mo fi gbá kalẹ̀ ó ti jáde lọ láti ọdún tí mi ò ní kó wá lé àtúgbò ẹni tó wá gbé bá mi tó wá dá báyọ̀ lọ́wọ́. Ó ti tó má sunkún mọ́ máa ṣe orin kúnlẹ̀ àbíyamọ ẹni tó tiẹ̀ gbá wọn gan níbo ló wà. ṣọ́ndúró orú ẹ̀ ni ó ti lọ tèfè. ó máa ṣe o mo dàn wípé lágbọ́rọ̀ Ọlọ́run máa rí àwọn pípín rẹ̀. àmì o. ohun tó ṣe fún mi yóò dá náà ìgbà tó ṣe fún mi yóò dá láti gbà tí o ti wálé bí o ti wálé tí mo ti ṣe wàhálà ọdún wa gbogbo ẹ̀ bá mi. Sẹ́yìn náà kò dìde. Ayé mi lóde báyìí. Lẹ́yìn tó fi mí sílẹ̀ o tún wá sí lọ báyìí. Lẹ́yìn tó fi mí sílẹ̀ o sí lọ báyìí. Ó ní mo fi ṣe kejì ara o. Ọmọ ìpẹ̀lẹ́ má sùn. Wọ́n lu bíní lóde bíní. Wọ́n lu wọ̀nà wọn lóde wọ̀nà. Ègùn nìkan ló lu tí ẹ ló lu gbàgùjù létí omi. Òkú bá kú láyé. Ìgbà àkàlàmàgbò wọn gbóde ọ̀run mọ́. Bàbá gbẹ́bọ sórí ìtara ní ogún tí gún fi mọ́. Ìsìnkú àrùn tẹ̀lé mi ó káre lé òun. Emily, ma. Mi lè dúró jọjọ yìí mọ́. It's late and mo ní láti rush débi kan. I have meeting this morning, very important. So tí má ti di bí ọwọ́ sùn ṣàtúbà ti di bí ọwọ́ sùn, I'll call you to prepare some things. Mo ti prepare má ṣe ìròyìn. In the afternoon, I'll pè é lọ́sàn. So bóyá wàá gbé wá kàn. I'll tell you what to do. Okay. Then má gbàgbé ọjà tí mo ní kó lọ. And those things are list for you. Don't forget anything, okay? It's waiting about to read do you want to give you please? La croca, okay? Other one. All right, take care. Ariella, come. Yes. We had a meeting in the office yesterday, and I concluded that I might need that by GM too. So you have to travel abroad for training.
Fọlákẹ́mi jọ̀ọ́ o. Ẹ̀yin wo lẹ ṣe meeting àti pé ibo lẹ ti ṣe meeting tí ò involve mi. Oh. Èmi ni Fọlákẹ́mi nígbà wo nìyẹn. Anyway, that's not an issue. You get. Our board member la ṣe meeting. And in quarter concludes ni. Níbo ló ti wá ń fa orí lẹ́yìn olórí. Even if I need to go to abroad for training, ìwọ kọ́ ló máa sọ fún mi, okay? Excuse me. Hey! Ẹgbà ni lada. So ìwọ lórí láyà ó work out kúrò wájú tèmi àbí. Anyway, èmi mọ̀ pé fúnra wa ló máa fọwọ́ rẹ̀ fa ikú. Mi ò ní ẹ̀sùn. Ọ̀rẹ́ mi báwo ni? Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kò sí. Ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo ìwà pálapàla ẹ̀? Kí ló fàjà láàrin ìwà àti ọmọbìnrin tó jáde ẹsẹ̀? Hey, Fọlákẹ́mi, ó jẹ́ má sọ̀rọ̀ ẹ lẹ́nu nílé. Kí má sọ̀rọ̀ mi lẹ́nu. So nǹkan tí wọn náà máa dé tó máa sọ́nsìn ni. Ṣé ẹgbẹ́ àbúrò mi tó ń bá mi sọ̀rọ̀ bí ẹni pé mi àti ẹjọ́ wà nú ẹgbẹ́? Torí ó dé ń sin òmò kan tó ṣe lóbìnrin kó máa dájọ́ burúkú. Fọlákẹ́mi, mo mọ̀ ẹ́ dáadáa. Mo mọ̀ ẹ́ bí ẹni mọ owó ni. Tá bá máa wá ìdí ọ̀rọ̀ yìí, ó lè jẹ́ wípé ọmọbìnrin yẹn ò jẹ̀bi. Nítorí pé wàhálà àti ẹ̀gọ́gọ́ ti pọ̀ jù. Wàhálà mi pọ̀ àbí? Wo ọ̀rẹ́ mi jọ. Ìkọ́ tó bá wà ní kò sọ. Torí bí mo ṣe ń rọ̀ nílé mi, kò sí ìtókan ẹ̀ bẹ̀. So please mind your business. Bó ṣe ń rán nílẹ̀. Ó dá kò sí wàhálà. Ọlọ́run abẹ́ rán ẹ dáadáa. Anyway, ibi tá à ń lọ, ṣé òun lọ àbò ti change mind ẹ̀? Ó ṣe ẹ̀sọ́ yìí tó gbé ẹ wá bíbá ẹni. Jókòó kó jẹ́ kí n lọ gbé báàgì. Hello, bàbá ọjọ́ kú. Ẹ wá bá mi níbi ènìyàn ro ẹ mọ́tò takú síbẹ̀ ní ìjọ. Hello. Ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ ibi tí junction yẹn wà ní abẹ́ ẹ mọ ibi tí mò ń sọ fún yín sìn? Ṣé mo pé ìdí ọ̀tí máa yìí ṣá? Kí ló ṣẹlẹ̀ kí náà sọ? Ṣé ni máa yìí sọ fún mi pé gate man lòun kì í ṣe mechanic so òun ò lè wá? Ẹ ṣé bàbá yẹn wá jẹ̀bi ni? Wọn ò jẹ̀bi náà ò tọrọ náà sọ. Ìgbà tí mọ́tò takú sí bíbá ẹ̀sìn tó ní ká máa pe bàbá ọjọ́ kú. Kí ni nǹkan tó mọ̀ tó fẹ́ ṣe sí bíbá yìí? Mi ò kọ́ pẹ́rí. Báwo ló ṣe fẹ́ mọ̀ yìí pé ẹ mú ń sùn? Fọlákẹ́mi ara nǹkan tí mo lè sọ fún ẹ ń gbà yẹn rẹ̀. Ìgbà tó mú gbogbo àwọn wọ́kàsí yín tó lé wọn dànù. Ṣé wọn nìkan lè dáṣẹ́ ilé ayé ìṣe ni? Ṣé o lè dálé ayé ìgbé nítorí Ọlọ́run? Ìwọ odidi ìyàwó olówó, odidi màdámù sọ̀rọ̀ ẹ̀ di driver ń wara ẹ̀ kiri. Ó ń ṣe gbogbo nǹkan nulẹ̀. Kí ló dé kí ló lè tó ayé yóò lè tó yìí? Ilé ayé àfọwọ́bà àfilẹ̀ lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló lè tó ìlara ẹ̀ torí Ọlọ́run? Ṣé èbú ló wá kàn sí? Èbú ló máa start mọ́tò àbí ká wá solution? Ó dá má bínú kí la máa ṣe sí. Anyway, mi máa pe mechanic tèmi. ṣé náà ló wá lè tó bẹ́ẹ̀ àmàrí ẹlẹ́nijọ́ mẹ́ta yóò ti wá wọ̀rẹ́ ẹ̀. Má bínú sí mi. Ẹ̀yin náà mọ̀ iṣẹ́ mi. Tí mi ò bá fi ara balẹ̀ fún wọn ní company yẹn, wọ́n máa bà nǹkan jẹ́ fún mi. I understand. Every time ní iṣẹ́ Ọlọ́run má jẹ́ kó fi iṣẹ́ parẹ́. Àwa ti ní tó bá ti wá bá wa àmọ́ wa bẹ̀rẹ̀ náà nítorí tó kí ò bá lọ bá mọ̀ọ́mọ̀ náà lọ bókè. Ẹ̀yin lẹ mọ̀. Ariola, kí ló ṣe ṣó wà òkè? Ó dàbí ìgbà tí wọ́n ń play sound. Sound.
ṣé wọ́n gbọ́ sound? Èmi ò gbọ́ sound kankan. Àbí fóònù ẹ wà nínú ilé tó ń ring? No, kò ń ṣọ̀rọ̀ phone. Bí ìgbà tó ń play bí keyboard. Can't you hear it? Tó o bá ti fẹ́ ṣe wá lálejò máa ṣe bẹ́ẹ̀. I'm serious. Ẹ jẹ́ ṣó pé ìgbọ́ kankan. Wo ọ̀gádé mi ò gbọ́n kankan. Ebi ń pa mí lọ fún wa lóúnjẹ. Wo àwa fẹ́ jẹun tètè wọlé kó lọ́wọ́ àkókò wa bóyá ká jẹ. A ní ìgbọ́ sound. Ó mà sí rẹ̀. Kí ló ṣe? Ṣé wàá òkè ṣá? Wọ́n bí ìgbà tó ń play. Ẹ̀dẹ̀ dàbí bẹ́ẹ̀ ṣe ẹ̀tọ́ ẹni tèmi sílẹ̀. Yà sí mímọ́, yà sí mímọ́, fàyà sí mímọ́, Holy Michael. Sọ́kọ̀lẹ̀ wáyà sí mímọ́, yà sí mímọ́, yà sí mímọ́, wáyà sí mímọ́. Jehovah, Jésù Kristi, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, a fi ilé yín lọ́wọ́, ẹ wá yà á sí mímọ́. Olúwa, ẹ yà á sí mímọ́. A fi gbogbo àyíká ìsí yín lọ́wọ́, ẹ wá yà á sí mímọ́. Ẹ wá gún wá sáàrin wa. Olúwa àwọn olúwa, gbogbo ẹ̀mí àìrí, ẹ̀mí òkùnkùn, ẹ̀mí tí ń bani lẹ́rù nínú ilé yìí, ní agbègbè yìí, ní àyíká yìí, Olúwa, ẹ máa lé wọn jìnnà. Ẹ máa lé wọn jìnnà. Ẹ máa lé wọn jìnnà. Wà pẹ̀lú ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Ẹ ṣé pásítọ̀, ẹ ṣé gan ni, Ọlọ́run máa ṣàgbára yín tó tù mí. Mo really appreciate gbogbo nǹkan tẹ́ ṣe fún mi. Mo wá fẹ́ béèrè question kan lọ́wọ́ yín pé bóyá kí n kúkú lọ sọ keyboard yẹn kí n kúkú sọnù. Irọ́, ẹ má sọnù. Ọlọ́run ti gba gbogbo ògo. Nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni pé omi ìyàsímímọ́ tí mo lò yìí máa gbé fún yín. Ẹ máa wọ́n sí gbogbo àyíká yìí àti bí àti pálọ̀ lọ́hùn àti ibi tí kíbọ̀dù yẹn wà àti gbogbo àwọn yàrá àtàyíká. Ẹ máa wọ́n omi sí ní àárọ̀ àti alẹ́. Ọlọ́run ti gba gbogbo ògo. Ẹ ṣé gan. Since tẹ̀tí ní kí n má sọnù. Ẹ já padà sí sitting room lọ. Hello. Èèyàn ní abẹ́rẹ́ kó. Mo rí signboard ẹgbẹ́ síta pé ẹ̀wọ̀n driver mi lè jẹ́ kí n bọ̀. Ṣé jẹ́ kí n polówó oògùn? Àwọn táwọn olóṣèlú yára wọn sí. Irọ́ pé ẹ̀ ń wẹ́yàn tí wọ́n máa wa ọkọ̀ nínú ilé. No, I see. Ẹ wo kí lè ń wá security. bàtà mi rè bàtà tèmi rè ẹsẹ̀ rẹ̀ gbọ̀gbọ́n. ẹsẹ̀ mi rè kò sí nǹkan kan bẹ́ẹ̀. Má bínú ṣé orí orílẹ̀-èdè ó ti gbẹ̀ tán tó ti yọ ọmọ pé bọ́ǹbù ní bọ́ǹbù lọ́rùn ni kò sí táwọn èèyàn lè ṣe àmì mi burú ó mọ́kọ mi ni ọjọ́ ọkú ni bẹ́ẹ̀ ni ọjọ́ ọkú jọ́ ìsinmi ẹ̀ ń bá ti kàn mí ó ti kọjọ́ ọkú àmì mi ò ní kú bọ̀rọ̀ bẹ́ẹ̀ mi sì ṣe wà yìí agbára ń bẹ ògùn ń bẹ méjèèjì la ní agbára ń bẹ ògùn ń bẹ lọ́wọ́ wa bó o bá gbé bọ́ǹbù wọlé ọba tìrìmíà yóò domi ni kíní jẹ́ mọ́ jù bí àkàrà tí mọ́ túkà bí n bá ju ẹnu tí n bá pa yín mọ́ pẹ́ẹ́n bí ìgbẹ̀yìn jẹ́ singọ́ọ̀mù ni bẹ́ẹ̀ mo sọ fún ọ àwọn tọ́mọ mi wèé fi mi ṣe tó ti yé ọ àmọ́ gbogbo tí mo sọ bí èèyàn fi gbálẹ̀ gùn mi yóò dùn mí o. Ẹ lóògùn gbálẹ̀ nìyẹn. ẹ ń ológun gbálẹ̀ ọjà sí ológun gbálẹ̀ kí wàá ní òní ọ̀fẹ́ ṣe gangan. Mo fẹ́ máa wa ọkọ̀ nínú ilé mi. fẹ́ máa wa ọkọ̀ èèyàn àbọ̀kọ̀ èyí tí wọ́n ń gùn tí wọ́n mọ̀ pọ́kọ̀ méjì ló wà ọkọ̀ kan wà táwọn gùn lálẹ́ báyà ṣe gùn rí kọ́lọ́ ọmọ gbàgé gùn rẹ̀ lọ́wọ́ wa àágùn ní táì kú. ìyẹn kọ́. ọkọ̀ ìkejì ní táyà mẹ́rin èwo ló fẹ́ mọ́ wà. ọkọ̀ tí yàn máa ń wà pọ́sítà lọ gbéyàn lọ́bì kan tó dá padà sínú ilé. ọ̀dà bẹ́ẹ̀ mọ̀ pé mò ń bí ọ léèrè kó ẹ sàn ju
so ti yé ọ kí ló kọ rẹ. Ẹ̀san ni. Ẹ̀san. Ẹ̀san ó kàn ńlá nù. Ẹ̀san kí ni ṣé Ẹ̀san gbadé ni àbí Ẹ̀san lọ́lá àbí Ẹ̀san sòsì. Irọ́ Ẹ̀san Olúwa ni. Ẹ̀san Olúwa ó kàn ńlá nù o Ọlọ́run ò bímọ àmọ́ bẹ́sàn. Àbọ̀mọ́ Ọlọ́run ni ọ́. Bẹ́ẹ̀ni. Àìsí wọ́n wò náà káàbọ̀ ilé Ọlọ́run náà nílé tó wáyé káàbọ̀ adásùlù. Wo Ẹ̀san sórí ẹni tí ó gbà òṣìṣẹ́ gangan nù àmọ́ rẹ o èmi náà ni mo ti gbà ó tí mo ṣe mo ti yanjú gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó bí bá wá bọ́ bá lọ ń bá ní ọmọ gbà òkú nígbà ó o ti fẹ́ kún wájú mi bẹ́ẹ̀ àti tó bá ń bọ̀ ní Ọ̀yọ́ bọ́ bá ń padà bọ̀ bí ọba yóò ríṣẹ́ o lọ́gbọ́ ọ̀kan àìwé o. àárín sórí ọmọkùnrin o mo ti gba pásítọ̀tì rẹ̀ mo ti ṣe interview fún visa jọmọ sí ẹ lọ jọmọ wa plane lọ kò ní lásìdẹ́ǹtì lọ́gbọ́. Ẹ̀san ń bọ̀ lọ́jọ́ ọjọ́ kan ẹ̀san ń bọ̀. Yígàyígà wọ́n ti gbàgbà jọ bí àdánilóró gbàgbé ẹ̀san. Àní yígàyígà wọ́n ti gbàgbé àjọ bí àdánilóró gbàgbé ẹ̀san. Sorry, I've been there before. Like, ojú you look familiar. Rárá máa o, mi ò rò pé a ti pàdé rí. Ṣé rí Ọlọ́run ọba ńlá ni. Méjì dẹ̀ ni adẹ́dàdà gbogbo àwọn èèyàn. Bóyá ẹ ti rí èèyàn kan tó jọ mí rí ni, kò kí ń ṣe mí. Okay, anyway, maybe. So, kí ni driving experience yín? 7 years ni ma. Mo ti drive pẹ̀lú oríṣiríṣi companies and firms all over Nigeria. Wow, that's good. Ẹ mọ̀ kan, ọjọ́ ikú máa ṣe driving test fún yín. And you are welcome to our family. Ìyẹn tí owó yóò wà pọ̀jù. Ẹ̀san ń bọ̀ wá ké dandan. Ẹ̀san ń bọ̀. Ẹ̀san ń bọ̀ wá ké dandan. Àríṣe láríkà bàbá ìrègùn owó. Ẹ̀san ń bọ̀. Nínú ayé yìí wà kẹsàn-án rẹ̀. Bó bá dọ̀rùn wà tún jẹjọ́ dandan ní ọ̀rẹ́ wa. Ẹ̀san ń bọ̀. Má máa torí ayé yìí kò pàdánù ọ̀run mo ké bò. Yígàyígà wọ́n gbàgbé àjọbí àdánilóró wọ́n gbàgbé ẹ̀san. Ṣé mi dù? Ariola ńkọ́? Ń bẹ nílé. Nonsense. Ẹ̀san èwo ló ṣẹnu asín ìyá sẹ́sìn kí ló dé. Ó mà lágbára o. Bá ṣe ń bọ̀ ló ti ń pariwo bọ̀ pé Ariola ó ṣe máa lọ san owó fún àwọn òṣìṣẹ́ lẹ́yìn òun. Kí n tiẹ̀ ṣé èèyàn máa jẹ́ akérèmọdò lórí nǹkan ẹ̀ ni. Ibà Ariola ló ní ilé iṣẹ́. Ẹbẹ́ mi náà máa ṣe ń ronú ẹ bọ̀ ṣé mi lè sọ jáde fóun ni. Ó ní ṣe bí kí bàbá ẹ̀ tó kú òun lòun ti mójútó lé iṣẹ́ yẹn pé ìjẹ́sìn ló ṣe máa jẹ́ pé òun ló máa lọ sanwó oṣù fáwọn òṣìṣẹ́. Bọ́ bá rí wí bẹ́ẹ̀ àwọn ó wí bẹ́ẹ̀ àmọ́ ní báyìí ogún èèpọ̀ pọ̀pọ̀ ká máa fún ọ káàkiri fẹ́ rówòrán ká ní mo mọ̀ pé ń tọ́ bá wá nu bó ṣe dóun bá ti gbé gbàjú fún ní ìbájá owó gbàtọ̀ ìbájá o. Ẹ má já sí wo. Kí a lọ ń wí kó ló ewu tọ́kí.
èèyàn bá fi yan olúwo bá fi wà sírí ayé. wà sírí ayé. àgọ́lù ewo tọ́kì. ọlọ́mọ jẹ́rìí ló máa fọ yín lójú. àmì kò sí táàrí rárá máa mú àmupalẹ̀ náà ni. táàrí. ṣé pariwo ni. o ti bẹ̀rẹ̀ wàhálà rẹ̀. ẹ lójoojú sí mi. lọ jàdọ. ìbọn àyè ní ìjọba ìdílé máa dáwọ́ àmì ẹ má ṣe bẹ́ẹ̀. wàhálà yẹn gan-an ni mò ń fẹ́ Eniola àbí kí ni wọ́n ti ń polówó rẹ̀. ṣé ìwọ ọmọ bá ṣe ń ṣe iléeṣẹ́ yẹn ni kó tó di pé òde ò bẹ̀rẹ̀ sí ní wàá máa tẹ̀lé báṣubàṣu ó jẹ́ rọra torí alágẹmọ tó ń tẹ̀lé jẹ́jẹ́jẹ́jẹ́ gan ikú ń pa á bèlè ta sí ọ̀pọ̀lọ tó ń gbèrè ẹ̀jọ́ lẹ̀. wo let me tell you omi tuntun ti rú báyìí ẹja tuntun dẹ̀ ti wọ odò sórí iléeṣẹ́ tí wọ́n ń wò yẹn everything is under my control and kò dẹ̀ sí ohun tí gbẹ́dógbẹ́dó ẹ̀ tó fẹ́ fi gé ọ̀gẹ̀dẹ̀ tèmi gbẹ́ after all ọ̀rẹ́ ni mo ṣe fún ẹ ó dẹ̀ fẹ́ sọ́ di ibi mọ́ mi lọ́wọ́. ó fọ́ ni ṣé o tiẹ̀ rí iyín o tiẹ̀ possible nítorí pé láì kó ẹ̀gìrì báyìí kò sẹ́ni tó lè fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. Really? torí iléeṣẹ́ yẹn èmi ni director ọ̀gbìn nǹkan tí mo bá dẹ̀ sọ àṣẹ tí mo bá pa òun ló máa múlẹ̀ tiẹ̀ tún wá dúró náà oore wo ló ṣe fún mi tó ń sọ torí kò yé mi ò mọ̀. o fẹ́ gbọ́ sórí dad mi tó ń wò yẹn wọn ò ní intention láti fẹ́ sílé tẹ́lẹ̀ èmi tí mo jẹ́ kán fẹ́ sílé rè and ogún tí wọ́n gbójúlé yẹn I am the one that work everything out for you torí ọjọ́ ìní ìbá ìdẹ̀ ni then o bímọ fún dad mi kí ló wá ṣì ń dúró mú nínú ilé yìí if I were you I will live in peace and start up a new life than ogún ológun tó tẹ̀bàtì which can never belong to you. Eniola lẹ́nu ẹ̀ èmi ló fọmọ bú wo jẹ́ kí n sọ ọkọ fún ẹ lóòótọ́ mi ò bímọ àmọ́ mo bí àlàáfíà máa wá jẹ́ kó yí ẹ máa jẹ́ kó fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ máa ju ẹ lójú bí mo ṣe tó máa fi wẹ̀ má wọrí. àǹtí Fọlákẹ́mi ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹ má bínú ẹ ṣàrípọ̀ ọmọ kékeré ló ń ṣe. lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ jọ ṣé mo pè é ọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé mo ní kó dá sí i òun bẹ́ puma ọ̀yà ẹgbẹ́ ẹ̀kọ́ gbà tó ti kó yín wọlé tẹ́yìn náà ti kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ́ ti jókòó tẹ́ ti kórin iṣẹ́ tẹ́ ti mu drink àánú ìṣe mi drink tẹ́ mu yẹn kó má jẹ́ pẹ̀lẹ́ náà ìpàlọ́ sọ́run. wo jẹ́ kó yé wọ. ilé ọkọ tèmi ni mo wà yìí tó bá wù ẹ́ kó lọ ní boyfriend kó gbálé ọkọ ẹ lọ ìwọ idiot. mo dẹ̀ kó àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ kẹ́kẹ́ jáde kúrò nílé ọkọ mi ò lóṣù. wo ọ̀rẹ́ mi ọkọ tèmi máa sọ fún ẹni pé kò ní sùúrù orí pé àwọn ti dájá báyìí ajá dẹ̀ máa ń gé èèyàn jẹ. ajá gidi ni o. àwọn ò ní wá sílé ẹ mọ́ báà lè jẹ́ káwọn ti máa yan barazu wa ń bíbá kí ló dé. wo èmi ò wá sílé yín mọ́ tó bá ti jẹ́ pé gbogbo rẹ̀ tójú wa fẹ́ máa rí lélẹ̀. àti tó yẹn náà just because of her. ó gbọ́ gbogbo èyí tó ń bu wa. má bínú. ọ̀rẹ́ mi ní puma. ṣé o fẹ́ kí n bẹ́ẹ̀ sòótọ́ àbí o mọ̀ pé mo lè bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ torí ẹ̀ ló ṣe fọ̀rọ̀ lọ́nà ṣé o ṣetán láti gbọ́ òótọ́ ọ̀rọ̀. a ti rí yẹn sọ tẹ́ni. ok Fọlákẹ́mi ẹjọ́ kì í jẹ́ tẹni ká má mú dá o nítorí Ọlọ́run ọmọdé ló ní iléeṣẹ́ bàbá ẹ̀ kí ló dé ó dẹ̀ yọ̀ǹda ẹ̀ lẹ́fun yọ̀ǹda gbogbo ẹ̀ fún náà ó ṣàpètì ẹ̀ fún ẹ̀ máa nítẹ̀ lọ́rùn wo ṣó fẹ́ gbọ́ ìwọ fún ẹ pàápàá ó yẹ kó ti kúrò nínú ilé ṣó ní rí màá rí ni ọmọ ọdún mélòó ni ẹ ṣó fẹ́ jù sínú ilé yìí ni ìwọ àtẹni tí nǹkan jọ dàpọ̀ ó ti kúrò nínú ilé ó yẹ kí ìwọ nǹkan ti kúrò nígbà tó kọ ẹ ti kú ó yẹ kó ti kúrò nínú ilé kó ti lọ wọ́kọ̀ mí ìfẹ́ jẹ́ ìsàn kankan fẹ́ wọn àìkí ń lé ẹlẹ́nu rírùn kúrò ní ìdí àmúyá ẹ̀ ọmọ ìlú ní iléeṣẹ́ bàbá ẹ̀ yàn dẹ́ ẹ lẹ́ẹ̀fún kí wọn náà dẹ̀ kúrò nínú ilé pẹ̀lú ìwọ̀nba nǹkan tó ti pín fún ẹ kó lọ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun àti pé pàápàá ọmọ yẹn jẹ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ ni tí ò bá ṣe é pé ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ ni ó yẹ kó ti wọ ẹ̀ jù báyìí lẹ́nu ẹ̀ jọlá yẹmi lẹ́nu tiẹ̀. sori tí kò bá kí n ṣe pé o jẹ́ childhood friend mi ni I swear down máa sọ pé o ti forí gbálẹ̀ láti kékeré so advice òṣì tó máa jókòó síbẹ̀ yẹn tó máa fún mi nìyẹn wípé kémi fi iléeṣẹ́ kan sílẹ̀ kémi ṣe kinní kan jọ má bínú kí ni Eniola yẹn mọ̀ nípa iléeṣẹ́ yẹn àti pé nígbà tí èmi set up iléeṣẹ́ yẹn school ni Eniola wà so ó wá délẹ̀ tó ń sin okùn kí n máa jọrọ̀ bí iṣẹ́ òun sọ fún mi pé kí n resign kí n kúrò kí n lọ marry kí n lọ ṣe whatsoever wo jẹ́ kí n sọ̀kọ́ fún ẹ kò possible kò jọ́.
Fọlákẹ́mi, ìwọ gangan ló forí gbálẹ̀. Yes, o tó ọ̀rọ̀ kúrò lára. Abó máa gbọ́ gbogbo ọ̀rọ̀ rírùn tó ń jáde látẹnu ẹ̀. Kìnìkan. Ìwọ ló set up iléeṣẹ́ kan, ìwọ ló ṣe bá, ìwọ ló ṣàwọ̀. Ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ara tẹ̀, ẹni tó wá pilẹ̀ iléeṣẹ́ yẹn gangan kọ́. Kí ni nǹkan tó yẹ kó ṣe? Fọlákẹ́mi, ó jẹ́ máa ní ìtẹ́lọ́rùn. Owó tí mo ní, òun ni mò ń yá ẹ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Kó tó di pé gbogbo ẹ̀ máa wà too late. Kó tó di pé o máa wá ṣe ẹlẹ́yà. Kó tó di pé ọ̀tá ẹ̀ máa ṣẹ̀sìn tètè kúrò nínú ilé lórí yìí. Àti pé pàápàá ṣó bímọ fárakùnrin. Jọláyẹmí, lẹ́nu ẹ, ṣé mi bímọ fọ́kọ mi? Ṣó bímọ fún ni kó tó máa jàjà ẹ bí? Abó mọ̀ yìí pé ẹni téèyàn bá bímọ fún òun lèèyàn ń jalè lórí. Ó bímọ fún tó gbogbo ìjà tó ń jà ìjà ìbí ló jà. Lẹ́nu ẹ, ẹbí ẹ kọ́ kò ń ṣẹjú ẹ, ẹjọ́ ẹ pé mi tí mo fọ̀rọ̀ lọ ẹ ni. Èmi àkókò máa sọ tèmi fún ẹ, Ọlọ́run jẹ́ kó gbọ́. Má wọrẹ. Ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi o, ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi, mo lọ́jọ́ ikú lọ́jọ́ ìsinmi o, ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi, bẹ̀dá bá dọ̀run là ó mọ̀, bóyá wọ́n ń ṣiṣẹ́ lọ́run, ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi, mo lọ́jọ́ ikú lọ́jọ́ ìsinmi o, ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi. Ṣé ká máa fàárọ̀? Ohun yẹn dùn. Ọlọ́run ẹ̀gbọ́n. Ẹ̀san. Ẹ̀san. Owó mi ò sí bẹ́ẹ̀. Ọba ń jẹ́rìí o. O ṣe mo dúpẹ́ o. O ṣe mo dúpẹ́. Ṣé ẹ̀ sájáde mọ́ lálẹ́ yìí? Jáde kẹ̀. Ọlọ́run máa jẹ́ kí n rí. Ẹ̀wù tóun bá tiẹ̀ lóun fẹ́ jáde. Èmi ò níbi kan tí mò ń lọ mọ́ lálẹ́. Tó bá máa kú ni kó ya kú. A lè ti torí pé àbíkú máa kú káwá mú kàbálá ibà bẹ́ẹ̀ fún pé kó máa fìyẹn ṣe kó máa sọ di kolokolo. Ó ṣe wọ ajá gbà lọ́wọ́ ẹ̀ bọ́ bá fẹ́ kú kú. Ẹ wò ṣe fẹ́ gbọ́ láti àárọ̀ tá a ti jọ jáde mi ò tí ì fẹ́ nǹkan kankan láti àárọ̀ títí dì sí òun dẹ̀ jẹun àárọ̀ lójú mi ó jẹ tọ̀sán kó tiẹ̀ bí mi pé wá kí ló tiẹ̀ fẹ́ jẹ o kó tiẹ̀ lù mí lẹ́nu gbọ́rọ̀ ó kàn ń wò mí báyìí. bí ẹ ṣe nù ìwà wọn nù sí ọwọ́ ti hàn nù tẹ̀ntọ́ bàjẹ́ ọkàn wọn òun ò sì mọ̀ pé bóun ò ṣe fún wọn ló ń jẹun accident làwọn ń kọ lẹ́tà sí. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ káwọn arógun accident. nàmí àṣẹjìrì wo àyìnbọ̀ báyìí ń lọ wọ́n yànnù àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà ọkọ̀ ní dànù mọ́ ọ lọ igbó ní dọ̀nà nù ní dìgbò. ẹ̀yin náà mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀. ilẹ̀ wọ́n pè á mi kálókáló lẹ̀ ọ̀gbẹ́rẹ́ àpọ̀pọ̀ yẹrí àlápòwe má gbé mi o má gbé mi náà má gbé mi. èrò mú tó bá tán máa tó ra mí sí fún yín. káre mọ́dọ́pin. ẹ̀dì. mo kú òlóbè mọ́dọ́pin. ẹ̀dì. ọ̀gá ṣé o sí ẹ̀yin ni. èmi ni nítorí pé mo mọ irú ẹ̀bùn tí Ọlọ́run fún ẹ wípé tó o bá ti mutí o máa ríran ni mo ṣe fún ẹ lọ́tí. ọ̀gá àmọ́ ó yẹ kẹ́ ẹ máa sinmi ní báyìí bí ó pọ̀ mi ìjọ ọkú ìjọ ọ̀sinmi. lóòótọ́ ni ọjọ́ òkú lọ́jọ́ ìsinmi bọ́n ṣe máa ń wí àmọ́ mo fẹ́ kó o mọ̀ yìí pé kì í ṣe gbogbo ẹni tó bá kú ló ń nísinmi o àfi k'Ọlọ́run fúnra rẹ̀ kó fún gbogbo wa nísinmi àmọ́ èmi ò ní sinmi until tí mo bá gba gbogbo ogún mi tán lọ́wọ́ Fọlákẹ́mi nítorí pé òun ló ṣekú pa mí. ayé mọ̀lẹ́ o èyí ní ká Fọlákẹ́ kí ló dé torí kí ni. torí ogún ni kódà ó ti ń plan lọ́wọ́lọ́wọ́ nísìn láti pa Fọlákẹ́mi ọmọ mi. ọ̀gá ẹ wọ́n jà wòrán mọ́
ẹ mọ̀ jà wòran ẹ já lọ fọlọ́pàá mú àbí kí n nà lóògùn kí n nà kó ká bí ọ̀ká. fúnra rẹ̀ báyìí ló máa fẹsẹ̀ rìn lọ bá àwọn ọlọ́pàá ló máa jẹ́wọ́ fún wọn. n ta máa ṣe ni mo fẹ́ kó tẹ́tí ẹ̀ dáadáa kó gbọ́ mi. sórí lálẹ́ òní ọmọkùnrin kan ń bọ̀ tó bá ti kànlẹ̀kùn Fọlákẹ́mi á pè á ní kó lọ ṣílẹ̀kùn fún. má ṣe o ikú ni. àwọn ayákìlá nù. bẹ́ẹ̀ ni. ọ̀gá n ò ní sí ẹ dáadáa fìjìlì ni wọ́n ṣe fún dídí oṣù kan. ẹ dáadáa ṣẹfẹ. ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ má ṣílẹ̀kùn fún ẹnikẹ́ni láti wọlé o gbọ́. àṣé ọ̀gá ní Ẹ̀san mo ṣáà ń wò náà ara ń fún mi látijọ́ yìí Ẹ̀san yóò sì máa wò sí i gbígbé yẹn bá láròjinlẹ̀ kan ń bò ti gbọ́ tì fún mi náà lára ti ń fún mi ọ̀gá mi nìkan ló mọ irú ọtí tí mò ń mu ó sì mọ irú ọtí tí mò ń mu aṣọ́gà mi l'Ẹ̀san ọ̀gá mi mo torí wẹ́rẹ́ lálẹ́ yìí ọ̀wọ́ tí ó. Dànù bàbá èmi ni o ìwọ wo èmi jayé ọlá. kí lẹ fẹ́ ẹ máa lọ ilẹ̀ tíṣú. ẹ mọ̀ mọ́ ṣọ́gbọ́n ilé ti yín èso àbí ilẹ̀ tíṣú mọ́ ti wọ́n lẹ̀ béèyàn bá tẹ bí yọ ká ni o yọ gbẹ̀kú ni ẹ máa lọ bàbá dọ̀la ẹ lójúmọmọ ẹ máa bọ̀ kẹ́kẹ́ wá mú tẹ̀fẹ́ mọ́ dàrọ̀ máa lọ. Àrínọlá kí ni nǹkan tó tún ń rò ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo ti bá ẹ sọ. ọ̀pọ̀ ẹ̀sùn ọ̀rọ̀ kan ló ń bọ́dà máìndì mi. ọ̀rọ̀ olúfẹ́ máa bọ́dà máìndì tó fẹ́ jọ̀rọ̀ ọkùnrin lọ. ẹ tún ti dé o báwo lẹ ṣe mọ̀ pọ́rọ̀ ọkùnrin ni mo ń rò. Àrínọlá mi ò ṣe ní mọ̀ ṣé ìwọ mọ̀ pé arínúròde kan ò gbọ́dọ̀ jẹun àwùjọ tì mí mo mọ̀ ẹ́ dáadáa. I'm surprised. Iṣẹ́ ló dàbí pé àti mọ̀ra ti pẹ́. You talk to me like you know me from birth. Oyè Ọlọ́run. And àtìgbà tí dáàdì ti kú ni mo ti find it difficult láti nífẹ̀ẹ́ ọkùnrin. I don't know what is wrong with me. Àrínọlá, free your mind. Mo fẹ́ kó gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Mo fẹ́ kó kọjú mọ́ ọjọ́ ọ̀la ẹ̀. Give love a chance in your heart. Ẹ̀rù ń bà mí ni ẹ̀rù ọkùnrin bà mí. Mi ì fẹ́ date ọkùnrin tó kàn máa love me because of my money. I want a guy that will love me just for who I am. Dípò ní ìfẹ́ òtítọ́ sí ẹ. Mo dẹ̀ fẹ́ kí wọ́n náà fún ní chance. Please. Dípò. Yes. Thanks. Ìsàlẹ̀ ẹ̀ tí sùn ni. Ẹ̀ tí sùn àwọn ò gbọ́dọ̀ sùn ń bolódà ò sì dákun kó jẹ́ kí Ẹ̀san ó gbé ọ jáde. Mi ì fẹ́ disturb anybody. Ẹ rí pé tàgàn ni mo park mọ́tò mi sí. Ẹ má ṣe yọ̀nù. I'll be okay. Dákun jí ó gbé ọ jáde dákun. Mo ti mọ nǹkan tó ń ṣe yín. Ó ṣeun tó owó mo dúpẹ́ àmọ́ kí n má tàn kì í ṣe torí owó mo ṣe sọ̀rọ̀ ọkàn mi ń sọ fún mi
ara ń rò fún mi pé kọ́ ọmọ jáde dákun bó bá rọ́gbọ́n ẹ̀dá dákun bó bá tiẹ̀ wá fẹ́ jáde tó bá di tipa jẹ́ kẹsàn-án gbé ọ jáde. ọjọ́ ikú ẹ má worry I'll be okay. Mo ń lọ sí club ni. bó bá jẹ́ club jẹ́ ń lọ bọ́ ra club. Mo ń lọ sí club mo ń jáde mo ń lọ sí party alẹ́ ẹ á mú aṣọ igun ni I have to be there. Don't worry I'll be okay. Mi ń ṣe ọmọ kékeré now. Ọlọ́run bá fi sọ rẹ̀ sọ. All right. Bàbá àgbàlagbà àbárò pé mi nà yín pa. Ẹ̀lú bàbá. Wàá ṣeré ọmọ ayé ó wà lákọ lára. Abẹ́lé nìyàn àwọn apá. Ọmọ tẹ máa ṣe ń sẹ máàkọ mẹ́lẹ̀ yẹn dáadáa. Kò sí wàhálà kò sí wàhálà. Ibi tẹ́yìn lọ́wọ́ adé a máa jẹ́ kọjá bẹ̀ ó ti yẹ yín kò sí wàhálà bẹ́ẹ̀ rárá. Mo ní kẹ́ má wọrí sẹ́ àbá. Ṣèbẹ́ ti gbéṣẹ́ náà lọ́wọ́. Àti báṣẹ́ ìbọn ń sìn ó ti pẹ́ gan. Àwọn tó ti pẹ́ àì má kàrá. Ẹ má kẹ́rù bá yàrá rárá. A máa ṣiṣẹ́ ẹ̀ ó ti yé yín. Ṣùgbọ́n pé ẹni tó já ló wà lájà. Èmi kọ́ dẹ̀ gbọ́dọ̀ gbé súnmọ́ kí lè mọ̀ pé pẹ́pẹ́ yẹn ti ṣe kíni. Ó ti mọ̀ gánà sápò. Bàbá ó kú ló sùn ó jí ló ṣọpẹ́ tó bá ń gbọ́ máa ṣe kíni ọ máa ń ya ni. Kò ṣeré ń bẹ̀ ó ti yé yín. Ẹ jọ̀ọ́ nítorí tó lọ ẹ jẹ́ kí oorun díẹ̀ kó ta sí ọpọlọ ẹ̀ ṣó yẹ kó náà lè mọ bó ṣe ń lọ. All right bàbá ẹ má wọrí ẹ bọ́ àbí. Èmi kan máa kàn yín lára ń sìn. Ìṣú àlà all right yé pa yálà ya yín ẹ fẹ́ la kò sọ ọmọ náà tí ó jọ ṣe ó ṣàtìyẹ ọmọ ayé ìbílẹ̀ United. alágbá ọmọ àbálọ́ ìṣègbè tó ń sìn wọ́n ní iṣẹ́ wọn ní ká tọ́ṣọ wọn dáadáa o ká ṣì wà lórí ẹ̀ but ká bá ṣe kí ni àwọn àti ìjẹ̀ṣẹ́ ẹ̀ ṣàtìyẹ bẹ́ẹ̀. braga ọmọ tó máa sọ onígboro wọn tó bá ṣe kí ni tó bá di sẹ́ẹ̀ tó máa ṣe kí ni. a máa ń pọ̀ tiẹ̀ ni ẹ mọ ọdún máa ṣẹlẹ̀ ẹ̀sìn ọmọ ilé yìí máa pọ̀ tẹ̀ bó ṣe wà ẹ̀ ó ṣàmù. padà sẹ́yìn o lè pọ̀ tẹ́lẹ̀ wá mo kó ẹ̀jẹ̀ mo láìkẹ́ mo sí kò sí nǹkan kan tó wà lára ẹ̀ tó nice wípé kí n pa ẹ̀ ni wọ́n sọ fún àyíkó máa fà á lówó babaláyé ti gbé gbẹ̀mù wá ṣé bàbá ẹ̀ nírú ẹ̀ ni ó ṣe wípé pé kú dànù gan jọ. máa bá ẹ wá gẹ́rà ọ̀dọ́ ìdí ọ̀tí. filẹ̀ wá kí ló ṣe é tó ń bọ̀ kálẹ̀ palẹ̀ o ó ti yẹ.
ṣe wá báyìí torí tó bá délẹ̀ tó àjọ máa jẹ ní Jayọ̀lá ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ yé níbi jù torí Ọlọ́run má jẹ́ kó ti ẹnu ẹ jáde sí ẹ̀dá alààyè kankan. Ọ̀gbẹ́ni kí ló dé tó fi record voice Fọlákẹ́mi sílẹ̀. ẹ̀sà tó iṣẹ́ tí mo ń ṣe ni. iṣẹ́ ò lè wá ń ṣe. bàbá bẹ́ẹ̀ wò mí ọmọ ògbóró ni mí yàwòrán sí gbòòrò gan àti pé pàápàá sá a tún máa ń blackmail àwọn èèyàn káàkiri ni ṣé wàá rí àwọn tá a bá ṣiṣẹ́ fún báyìí máa fẹ́ bílẹ̀ gbogbo àwọn yàwòrán gan because torí ọlọ́gbọ́n lọ́ọ́ ṣe máa ń gẹrù wòrán dáadáa sá ló jẹ́ pé ẹni iṣẹ́ tá a bá ṣe máa ń gbowó wọn sílẹ̀ ni ṣùgbọ́n kéèsì iṣẹ́ ẹ bá dán tán ṣé wọ́n lè fẹ́ tẹ̀lé mọ́ wa lórí a kò máa fi lé iṣẹ́ evidence fún wọn ni pé ọ̀gbẹ́ni wa tó bá ṣe bí olórí burúkú ohun ẹ ti wà lẹ́nu nígbà yìí o ṣé máa náà máa jókòó tẹ̀ ẹ́ lórí bọ́lẹ̀ gbóná táwọn àgọ́ máa fi wà ókè sá. ok àmọ́ láti gbà tẹ́tíjọ́ wá sùn iṣẹ́ mi ló ti gbé fún ẹ tẹ́tíjọ́ ṣe. ṣẹ́rí kí ni mo fẹ́ parọ́ fún láyé mi tí a bá parọ́ ó máa jalè mo fi ọlọ́wọ́ bá tó dá mi búra mi kó sì bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ mo ti dánmọlúwàbí iṣẹ́ alákọ̀ọ́kọ́ ni mo kọ́kọ́ gbé fún mi ní sá bẹ́ẹ̀ ni mo dẹ̀ fọlọ́wọ́ bá búra mo fẹ́ ẹsẹ̀ mo ní kó má jẹ́ ká ṣe mo ní kó dà mo ní má jà wúwọ̀ burúkú. kí ló dá fẹ́ pa Arinola. ṣẹ́rí ti tàrí ọlá ẹ̀ sá ẹ sọ dáa pé ẹrù tó wà nílẹ̀ pọ̀ ṣẹlẹ̀ mọ̀ gómìnà olórí burúkú ni wọ́n dẹ̀ mọ̀ tó bá ti pa Arinola ẹ̀ gbogbo ogún tó wà lẹ́yìn bá jẹ́ tòun nìkan ni sá tíṣẹ́ ẹ̀ bá dẹ̀ dọ́ọ̀tọ̀ àwọn náà bá lè bí àbí ni àwọn lè bí àbí. ok sori mo láàbò yẹ kọpí pẹ̀lú wa ó ti yẹ ọmọ abẹ́ gbóúnjẹ wá sí. ẹ bá ti bẹ́ẹ̀ ẹ bá mi sọ fún ọkọ bá àwọn náà mi tẹ́yìn mi fi kọ́ ẹsẹ̀ má gbàgbé ẹsẹ̀ má gbàgbé skọ́ǹkì tí mo sọ fún yín sá because mi ò rí skọ́ǹkì fà láti jọ ìsà ok sáyẹ̀sà tí bá rí tábà tútù sá. ọ̀rẹ́ mi visa mi ti ready then ma travel in like a few weeks time. Yeah, that's good. ẹ àti pé mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ avalon wa yẹn bí èlò ló fi pé wọ́n lè rà. ṣe fẹ́ ta àwọn káàsì yẹn. mo fẹ́ ta. well èmi ò really mọ iye tán lè rà but mo lè bẹ̀ bèrè lọ́wọ́ àwọn èèyàn kan bí àbí 1 or 2 people ṣá tán lè surprise ẹ̀ mi mọ iye tán ta. bí ìgbà wo ló máa jẹ́ mi ìfẹ́ kó pẹ́ rárá. títí ọ̀la ṣá. ẹ ṣe rẹ. Fọlákẹ́mi a ó fà pẹ̀lú Arinola tẹ̀ ń wá any news ṣé ẹ tí gbọ́ information kankan pa ẹ̀. mo ti report fáwọn ọlọ́pàá wọ́n sì wà lẹ́nu ẹ̀. wọn ò lè tí ì sọ nǹkan kan fún yín. àti gbọ́ kankan. Arinola òde wa ń ṣẹni tó máa ń rìnrìn kúrin. ìjọ kan ló máa ń bẹ̀rẹ̀. ẹ ká sọ ẹ á fà báyìí ṣé ti rí. kọ́ ṣe ni pé nǹkan tó gbé adébí náà nìyẹn wá. ok ẹ ti rí. actually kò yẹ pé a ti rí náà but a máa nídìí lágọ̀ọ́ wa. kí ló dé ṣé ó wà ń bẹ̀ ni. madam màálà kẹ́kọ̀ọ́ pèsè pẹ̀lú wa ó ti yẹ yín a máa nídìí lágọ̀ọ́ lásán. fún kí ni ẹni tí mo ní kẹ wá ẹ tí rẹ ní kí n máa lọ ságọ̀ yín kí ni kí n lọ ṣe ń bẹ̀. please madam you are under arrest. ṣáwọn àbẹ́bí. ẹyin ma. èmi tí mo gbéṣẹ́ fún yín. ẹ tẹ̀kẹ̀ èzì kí ló dé kí ló ṣe. ẹni sùúrù. ẹ má ṣe respect ara yín ẹ lọ àti ságọ̀ wa ni. ẹjọ kí ni nǹkan tó ṣe. máa tẹ. Arinola gbogbo ogun tó ti ṣẹ́ nínú ilé kò tún ní gbérí mọ́. gẹ́gẹ́ bí orúkọ mi ẹ̀san ló ké lórí Fọlákẹ́mi. Arinola kò bá dẹ̀ wùn mí kó gba dípò láyé nínú ayé o yes I think he loves you. Anyway ṣé mo pé kò ní ilé kọ̀rọ̀ sí lẹ́nu and gbogbo nǹkan tẹ̀dẹ̀ máa ń bá mi sọ pátá ni mo máa ń múlò and you always be my motive and inspiration but uncle Esan èdè máa ti lọ. Arinola sir I have to go. Assignment mo wá ṣe nínú ilé mo ti parí ẹ̀ mo ní láti lọ. gbà mí láyè nínú live ẹ
I cross my heart in the front of my Lord. I really care for you. Ọlọ́run mo máa take care. Honestly. Please. Daddy. 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 Come on. Daddy. Sit down. Sit down. Ẹ̀ṣọ́ lágọ́ bí ó wà kẹsàn-án wà rẹ̀ dandan ni ó kò rí. Àti la ẹ̀dá kí ló dé tó lógun àti jẹ́nìyàn kí ló dé náà. Ẹ ṣe gbẹ́jẹ́ fún orí kó ṣàtọ̀nà ẹni. Ẹgbẹ́jẹ́ ò fún orí kó ṣàtọ̀nà. Kò sóhun tó máa. Ẹ káàbọ̀ ẹ kú rìn ẹ kú ẹ̀yẹ. Ẹ ṣé gan sà. Bó wá lọ́hùn. Ṣẹ́rí òun ni kí ẹ bá mi bá sọ̀rọ̀. Gọ́sórí lè bara jẹ́ ní grave daddy lẹ́nìí seriously. Ẹ dẹ̀ mọ̀ pé omi lójú kò ṣe ọ̀rẹ́ ara. Kọ́lọ́ má jẹ́ ká rí àpadà sí àbúrò. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀. Kí ló dé ọmọ mi ló dé mi lọ́ fàrònú. Ò já mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aburú ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni tíà. Èrè kọ̀ọ̀kan lápá kọ̀ọ̀rọ̀ lẹ́sẹ̀ kọjá wèrè kò bú gíjẹ́ ìwé mímọ́ gan Elédùmarè sọ ń bẹ̀ ó ní olódodo amúlọ síájú ọjọ́ òbí ni Ọlọ́run ò jẹ́ kíbi kankan sojú ẹ̀ jámọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni ó sì lọ tẹ́rẹ̀ ọdún karùn-ún rèé àrógun àkúfà gbogbo nǹkan tó filẹ̀ gbogbo ẹ̀ lọ́dà bẹ́ẹ̀ ọmọ ẹlòmíì bá kú bẹ́ẹ̀ igi ó ti yalulé ẹ̀gbọ́n nǹkan ó ti bàjẹ́ ọpẹ́ tán nínú rẹ̀ dùn wòbí ṣe yin lọ́hùn ọpẹ́ mi ò ti gbẹ́ lórí òró àdúpẹ́ jámọ̀ dúpẹ́ tíá. ọ̀gá mi ọtún lọ tó fìyàn rọ́pò rẹ̀ bá tún dérè ó jọ ọ̀gá mi bí ìmúmu ṣe ti gbọ́ dákun torí Ọlọ́run mọ́ ronú mọ́ fọlọ́run bí ọ. mo ti ṣèlérí níbi ojú olórí ọ̀gá mi mo ní wọ́n sin ọ̀gá mi títí tí ń jáde láyé ni mo sì sọ mo ní ìwọ ọmọ rẹ̀ wọ́n sì géètì fún ọ títí kọ́dà kọ́lọ́run jẹ́ kẹ́mi mi ogun bí Bátúndé náà bá lówó tó kọ́lé. ẹ̀rọ wọ́n sì géètì fún irọ́ wọ́n sì géètì fún irọ́ àní ẹjẹ́ sì géètì fún. mo understand yín and àwa fúnra wa nílé yà appreciate yín lágbára Ọlọ́run àgbà tí yín náà kò wá ní di àgbà yẹyẹ. àti pé ẹ mọ̀ kan mo really appreciate gbogbo nǹkan tẹ́ máa ń ṣe fún mi láti ìgbà tí dáàdì mi ti kú ẹ kú àdúró tì mí mo dẹ̀ gbà pé àgbà yẹn á dalẹ̀ ṣe ti gbọ́. tí ò ràn mí àti tó ràn mí gbọ́ ẹ máa jẹ́ fún yín ó ní èmi ẹni ọ̀fù ẹni ọ̀fun lẹ́lì ẹni ọ̀fun jíjẹ mímu kákan bẹ̀rẹ̀ sí ní ẹmọ kí gbogbo àpọ̀n tiẹ̀ wà happy lady. ẹ̀sìn mo dúpẹ́ ẹ̀sìn ọ̀yá bá ti dẹ̀ka lórí ìwà rẹ̀ ṣe yóò bẹ́ ọ̀bẹ́ ayé ni lọ tóbi ẹni àníkókè ní lójú fẹ́mi lẹ́yìn ẹ̀gún náà mú sọ́wọ́ ìkọ̀ǹpátá sẹ́nu ẹ̀rí ni níbo láyé lọ kò yẹ ní mọ́ ẹ̀sán wákẹ́ lórí àṣírí dandan ẹ̀sán wákẹ́ nígbẹ̀yìn dandan ìlú tó bá gbìn òun ló máa ká ẹni bẹ̀fọ̀ ẹ̀fọ́ ní ó ká òní ká rú gbogbo jábà ń ṣe ká máa rántí ẹ̀san bọ̀ wá ké ojú pọ̀rọ̀ kò má fọ́ kàdíjú kókó ká máa wáyé ayé yìí